nígbà wọn lọ tán ní ọ̀jẹ̀ mọ́ fèsì báwọn èèyàn mọ́ torí sí ọ̀rọ̀ tí wọ́n sọ fún mi yẹn ní ọ̀jẹ̀ mọ́ èmi ọmọ wọn bú yẹn èébú tó ti di gbàǹjo nípẹ́ kó tó bú mi ta ló kù tí wọn ò bú láyé nísinsìnyí bẹ́ẹ̀ bá tẹ́lẹ̀ sí bíkù níṣẹ́ èébú lẹ́gbọ̀ọ́ àbá ń búra wọn àtẹ̀pẹ́ èpè gidi àwọn ìyá láyé èpè láàrin àwọn àfáà náà ni àmọ́ tẹ́ ẹ bá wu ọmọ kéwà lájí àgbà ẹ wù àti láàrin wọn. ẹ̀rí wíwí kúwì bí bàbá wọn etí wíwí kúwì làwọn náà wíwí kúwì. ó ń gbà sí àgbáyé èébú yẹn gbogbo ọmọ tó lọ́wọ́ sì bù fún èébú yẹn ara wọn lèmi ti kọ́ sùúrù. مشربنا عباية وقدوتنا ومرشدنا عباية مثال الخير أنت لنا عباية Maria mutawakilu على مسعاك يسيك يا باي Farawa àfáàwà àgbà أدام الله حياته tí bàbá wọn ní wà sí àgbáyé kó wà lé lọ́wọ́ bẹ́ẹ̀ jòkó báyìí. أدام الله حياته Òun ni bàbá wa Sheikh Hanbali Abbas ìmáàmù àgbà chief imam fún gbogbo alápá àtàgbègbè ẹ̀. أدام الله حياته wọ́n bẹ́ ń jókòólẹ̀. àbá pọ̀ jù báyìí lọ kọ́dà irú wa yìí ìsàlẹ̀ làbá jòkó àwọn àfáwà ni ọba wà ní. كرمكم الله àmọ́ ìdíwọ́ tí ọ̀jẹ̀ wọn ráyè wá làwọn náà fi jẹ́ mágàjí lérí òkè yá yìí báyìí. wọ́n bá lọ wá tán ni àwa níyìn níbẹ̀rún la wà arúgbó lọ́dọ̀ ọlọ́run. الحمد لله bàbá wa ìmáàmù àgbà níbi wa lọ́gbà ọlọ́run ò ní kájú pa yín. آمين ọlá xidima yín lọ́dọ̀ bàbá wọn wà sí àgbáyé. آمين ọlá ọ̀tún òsì wájú ẹ̀yìn gbogbo ẹni tí ó bá sọ ń pa bàbá wọn níwà sí àgbáyé tí ó bá sọ nípa hayat wọn bí ó bá ka àwọn mẹ́tẹ̀ẹ̀ta Dr. Abdulrafiu Shitu أدام الله حياته Professor Gambus Ibrahim Ọláyíwọlá أدام الله حياته yọwọ akáwà bá wa gbogbo ẹni tí ó bá kọ tírà láyé nípa wọn wà sí àgbáyé tí ó bá dákọ àwọn mẹ́tẹ̀ẹ̀ta tírà yẹn ò pé بẹ́ẹ̀ni ọ̀kọ́ tíra ní kó wá sí àgbáyé. àwọn náà wọ́n bẹ́ẹ̀ a bá ti wá rí kan nínú wa ti ráhàn mẹ́tẹ̀ẹ̀ta. كرمكم الله bàbá wa ọlọ́wọ́n ní jẹ́ ẹ̀rá rè. آمين ọ̀dà alẹ́ ìyá kí wútẹ́ ṣerú sí i. آمين ọlá wíwọ kíláàsì wa bá wa tẹ̀ ń kọ́ kálukú wa ń jọ náà gbogbo ọmọ kéwọ́n jẹ́ máa ń bá àfa rẹ̀ pamọ́ pé wọn ọkọ mi o wọ́n ti ń lọ wọn ọkọ mi o àlùbáríkà rẹ̀ ọgbọ́n dànù kìí ṣe pé ẹ lọ ṣàlàyé ẹ̀ fún wọn wọ́n kọ́ wa tààrà àwọn mẹ́tẹ̀ẹ̀ta ọmọ yín ọlọ́run sì ṣe ọlọ́run ìṣèkà àwọn ọmọ bàbá tí dókítà ti wà gbogbo ẹ ti wà àṣé èèyàn bẹ́ẹ̀ bá ṣe dáadáa yóò gbà dáadáa wọn ọlọ́run ṣe fún yín lágbára ọlọ́run apàdà sí bòde báyìí. آمين gbogbo ẹni tí ọba fẹ́ nẹ́jà apàdà sí bòde kó ní ámì fàáfàá wa آمين akíyè púpọ̀. àáfàá wa tó wá kọ́ gbogbo wa àtàwọn náà كرمكم الله àáfàá wa tó kọ́ gbogbo wa àtàwọn náà. رضا الله دوما للرحيم أميننا Madina wà sí àgbáyé náà lọ́wọ́ yìí. àgbáyé àgbáyé máa sàlámà tí rahimi. ọ̀ sálámà
sáfà mi nù. àgbáyé àgbáyé máa sàlámàtì rahimi. owó tó ń gbà ní ọ ìyá ọ lápò. لقد غفر الكلام ولمن حكومي هو النحرير أني واسي àgbáyé. Bẹ́ẹ̀ bá mọ oníwàásí àgbáyé tó bá dé yìí ó tún máa ní wọ́n máa èmi náà máa gbọ́ wọn ló ń wàásí àgbáyé. Níyìn náà. àgbáyé شيخنا فطنة تقيجا. ọ̀nà wo lọ fẹ́ gbé kí wọ́n gbà tó ní bá wàásí àgbáyé mẹ́. هو الدرجام أني واسي àgbáyé. Ó fẹ́ sọ pa àwọn àfáà bá ọba yọ ń wàásí àgbáyé lẹ̀ tó o fẹ́ gan kún tó o yọ ń wàásí àgbáyé lẹ̀ tó o fi kéèta kún tó o yọ ń wàásí àgbáyé lẹ̀ eré ìrè ọ̀dà àwọn èèyàn sọ fún ọ̀pọ̀ ọ̀rọ̀ sọ ọ̀ka àfáà pé. هو الدرجام أني واسي àgbáyé. ìlú wo ló ti fẹ́ máa sọ̀rọ̀ àwọn àfáà ó sì rí aláìmọ̀kan tí ó tọ́ mọ́ pé dákọ̀ wáyé náà àwọn olúwàsí àgbáyé aláìmọ̀kan ni ó kọ̀wọ̀ tó lo kéwù òun ní wàá kọ pé kà wọ́n pé náà dákọ̀ olúwàsí àgbáyé náà. وكم أسلحة يا عبد الرحيم. olúwàsí àgbáyé ti ju àfáà rẹ̀ fà á dépò pé èmi ò rí kéèyàn ó kúnlẹ̀ fún fóònù rí gbogbo ẹjọ́ bá rẹ̀ ni ó kúnlẹ̀ fún fóònù rí olúwàsí àgbáyé lórí. wọ́n kúnlẹ̀ fún fóònù tí wọ́n èrì sí fún àwọn aláàjì àgbà kan ni wọ́n sì pe èmi lé wa wàdà lórí bẹ́ẹ̀dì mọ́ wa òun wà sí àgbáyé pè mí èyí sì bẹ̀ lórí bẹ́ẹ̀dì mọ́ ní náà mo ti wà lẹ́yìn mo fẹ́ máa bọ́ sójú ọ̀nà náà èmi náà ti ń bọ̀ wá mọ́tàkàkà lórí bẹ́ẹ̀dì láyé mi. àwa sì bẹ lọ́dọ̀ wọn pé gbogbo àtàfà rẹ̀ bá pè ní ààyè kọ́dà tí máa ń jẹun lọ́wọ́ ọwọ́ epo òun mo tún ní fọwọ́ òsì gbé fóònù torí àwọn àlàyé àgbà ọwọ́ epo òun ọwọ́ àti àgbáyé ó fi kí fóònù mọ́lẹ̀ bẹ̀rẹ̀ wọ́n wà kúnlẹ̀ ẹ wá lẹ́yìn wọn ẹ̀yin wọn ò ní rí bí tí rí àfáàwọ̀ ọmọ ọdún ẹ̀yìn ṣe bẹ̀rẹ̀ ní mo sọ́ńdọ́tà kọ́ bẹ̀rẹ̀ mo lẹ́yìn ṣe bẹ̀rẹ̀ ní kọ́dà ẹ̀ nídìí kẹ́ máa dààmú ọlọ́run wọlá wàhálà bàbá mi lórí gbogbo ọmọ ọlọ́mọ ó ti tó. Jazakallahu òní wàásí àgbáyé. ó pa ẹyọ mọ́wọ́ nígbà tá a fẹ́ fún ní sàádà lónìí wọ́n sì jẹ́ ọ̀dà làákàyè rẹ̀ rú ń bọ́ wa lọ́ọ̀tàn kìíní mọ́ rí tó ní wọ́n ní wọ́n fẹ́ bá àwọn sàádà mọ́ màá pè é sàádà tó lé lórí ibú ni. Jazakallahu òní wàásí àgbáyé. wọ́n wá gé bẹ́ẹ̀ ni ẹ̀gbọ́n wọn fẹ́ fún wọn sàádà ṣé sàádà kọ́ la fẹ́ fún wọn ni sàádà wọn bá wà náà eríire wọn fún wa jọ́ náà láfi dẹni ayé mọ̀ lónìí ẹ̀yin náà dẹni ayé mọ̀ sàádà yóò kí wọ́n fẹ́ fún yín sàádà ẹ̀kọ́ tán wọ́n wùlẹ̀ lọ́wọ́ tán náà mọ́ rí abẹ́ fún wọn sàádà àmọ́ sàádà làwọn fún yín lónìí. Barakallahu barakallahu. ẹ̀jọ̀ bẹ́ẹ̀ dákun ẹ wí bẹ́ẹ̀. Barakallahu barakallahu. Wa fina wa fikum barakallahu. ẹ̀yin abiyamọ ẹ tuntun wí. Barakallahu barakallahu. àdúgbò náà ẹlòmí ò ní rí wí àmọ́dé kàábà wa na fóònù sókè lẹ́gbẹ̀ẹ́ bí tíla tí kì mọ̀ ń wọ́n lò fẹ́ tájọ àjọ níbo òfin wákàtí mara lọ bí a léwu alásàrì rẹ̀ tùkà. Barakallahu barakallahu. yóò ti rí nù. Barakallahu barakallahu. Wa fina wa fikum barakallahu. ẹ̀yin ọmọ oníwọ̀lì mà àáfàá wa àgbà wọ́n ní lérí àwọn ohun wà sí àgbáyé tí mo sìn táyé mi fi da wọ́n ní kí n fi tọrọ fún yín. ìjọ kan làwa náà wí kí ni wọ́n ní báyìí o ẹnìkan mọ̀ pé bá ti rí inú ayé mi. ẹ̀yin náà wá ń bọ̀ wá di bẹ́ẹ̀ ẹ̀ máa wá sọ̀tà pé àfa Buhari sọ́njọ́ tá à ń gba sàádà wọ́n là á dẹ̀ni táyé ọmọ dúró dé ìjọ náà lẹ́tọ̀ wá rántí. Barakallahu barakallahu.
الله ẹni wí bẹ́ẹ̀. بارك الله بارك الله وفينا وفيكم بارك الله. Afa wíìnì ni pé ọlọ́wọ́ fún yín lálùbáríkà àlùbáríkà wà lára yín yóò sì wà lára àwọn tá a wá jókòó tì yín náà. آمين. Ẹjọ́ bá mọ tí wọ́n ń pè lálùbáríkà kó yẹ yín àkàn pẹ̀lú ámì. وفينا وفيكم بارك الله. Ọlọ́wọ́ ṣe bẹ́ẹ̀. وفينا وفيكم بارك الله. Ọlọ́wọ́ wá jẹ́ kí bẹ̀rù Ọlọ́run kó ju tẹ̀ bá ké lọ́dọ̀ wa ní Ọlọ́run yóò jù lọ. Ìbẹ̀rù Ọlọ́run lọ́sàgbà ké wà lájẹ́ àgbà. Ìbẹ̀rù Ọlọ́run lọ́sàgbà ké wọ́n wá sí àgbáyé àáfàá mi. Ìbẹ̀rù Ọlọ́run ni èèyàn kú tán ọ̀dẹ̀ tó wá dà kí tanáwó ó wá sí àgbáyé lọ́lọ́run kù ó ti kú fa ó tún wá dà kí tanáwó bẹ́ẹ̀ dé yàyín wá sí ẹ̀ bẹ́ẹ̀ lọ́hùn wá sí ẹ̀ bẹ́ẹ̀ mọ́ ọmọ iye ẹ̀ nígbà tí ń bẹ àwọn ọmọ kéwú ẹ̀ nìkan la mọ iye ẹ̀ àtàwọn tó dọ́lọ́ mọ̀. عبدالرحيم أمين الله ذو حسبي. àwa nìkan tó máa kéwú ẹ̀ ẹ bá rọ ọmọ mọ́tò mi lẹ́kọ̀ọ́ ọmọ kéwú wá sí àgbáyé ni ó ti gbọ́ wá sí àgbáyé débi pé ó sì há ní òun náà yìí tó wá sí wá sí. kọ̀ǹdọ́ wọ́n ní ẹni kí broda Gafari wọ́n bá sọ̀rọ̀ lọ́wọ́ díẹ̀ àwọn kéde kí wò lára wọn ni ọmọ wá sí àgbáyé ni ọmọ wọn ó ní rárá bọ̀ mo láìkí wá sí wọn kásẹ̀tì wọn tí mo ní ó ní ìlè ká ó ní bẹ́ẹ̀ mo ti mọ wá ń kọ ọ̀rọ̀ kalẹ̀ pẹ̀lú Yorùbá ó ní bóun ti dá sàlátù lẹ́nu tí ẹ bá rí tọ́ba tó ń wájú tí máa ń ké wá ọ̀gá ọ̀dọ́ lè ké wọn kọ̀ǹdọ́ ní sẹ́ẹ̀ marina tó banana. عبدالرحيم أمين الله ذو حسبي. Olúwa ọba Ọlọ́run ọba àkàkọ́ rárá Ọlọ́run máa ń sẹ̀sán. wàlúwà Afáwọn ọba dùnú ẹ̀san ni. Ẹ̀san Ọlọ́run san fún yìí. Àbọ̀rọ̀ yẹ kábàbà pé àfáwọn bàbá wa bẹ́ẹ̀ dùn kọ́ ọ̀nà mọ́sí kìíní. هذا أجر المحسنين. Ẹ̀yin ọmọ tí a ń ta bẹ́ẹ̀ táwọn afáwọn ṣàdúrà fún lónìí. Ẹ̀wọ̀n bẹ́ẹ̀ ti ń ké Kùránì tó sì dùn bí ìbá ṣe kọjọ́ ti lọ. Ẹ̀ ń ké àwa ń pé èfìmọ́lẹ̀ dé wọn kékeré àfáwọn wa ń pé dákun àwọn ọ̀fẹ́ dá yín dúró kálẹ̀ ìbá dá dúró bí èyí sà wa. Wàláhì tàláhì wà lè pa aago mẹ́fà lẹ́ tó gbé máìkì níbi lọ́wọ́ bára yìí ní kánjú torí mọ̀ pé bí mo ti ṣe ríire mi ọ̀dọ̀ yín ni. Tí wọ́n wá ń fi 1 million bẹ́ẹ̀ wá wá sí mo ò fi 1 million bẹ́ẹ̀ wá sí àgbáyé wá sí àbá nídìí yín kánú ńlọ náà nù mo lé mi kọ́. Ẹ bá ti wọlé tó wọn wáyé náírà mìíràn àwa fẹ́ sí ìyàwó gbogbo àyàn sáwọn sọ pé àwọn bàbá wọn wà sí àgbáyé ní ká gbé wá wọn wà dákẹ́ ọmọ lọ síwèé sáà níbi kankan níbi kankan tá à ń lọ sáà insha Allah ẹ máa retí wa ẹ máa lọ sáfíìsì mọ́tò pẹ̀lú owó wọn èmi ẹ̀yin fẹ́ ṣe ìyàwó kémi ọmọ àbọ̀ wa ẹ wá mú 20 àbí kẹ́kẹ́ ẹ wá sọ ọ́nà àkòwé ẹ láti kẹ́ ẹ rí rí ikú ní ẹ̀sìn ẹ̀ kí n bẹ 100,000 gan-an ó gbé tó gbé mi dé kánú báyìí pẹ̀lú owó ikú. Ọlọ́run gbogbo ń tàn wí ààfin dúpẹ́ bá Ọlọ́run mọ́sà tó bá wa dúpẹ́ fún wàṣẹ àgbáyé. هذا أجر المحسنين. ẹ̀yà wọ́n ṣàádà haza ajrul muhsinin ẹ̀san àwọn tí máa ń ṣe dáadáa ni ẹ̀san lọ́lọ́run san bàbá wà sí àgbáyé. ولا ينسى ولا ينسى لأن الله يجزي معلم الخير. ẹ̀yin tí a bá lónìí ẹ má gbàgbé Ọlọ́run a máa san ẹni tẹ́ ń bá ń kọ́ yẹn lẹ́kọ̀ọ́ olùkọ́ dáadáa Ọlọ́run a máa san wọ́n lẹ́sàn-án rí ààrẹ ilẹ̀ rí lọ́dún wà sí àgbáyé ọmọ bàbá wa tí wọ́n mú máìkì ní sí wọ́n fẹ́ lé 13 sí wíwí kúwì bí bàbá wọn etí wíwí kúwì làwọn náà wíwí kúwì. Òun wà sí àgbáyé ebú yẹn gbogbo ọmọ tó lọ́wọ́ sì bu ebú yẹn ara wọn lèmi ti kọ́ sùúrù. يجزي
معلم الخير. àbá mi ti sọ fún mi kí wọ́n tó kú wọ́n ní gbogbo ẹni ọba bú ọ dákun mọ́ fèsì mọ́. nígbà wọn lọ tán ní ọ̀jẹ̀ mọ́ fèsì báwọn èèyàn mọ́ torí sí ọ̀rọ̀ tí wọ́n sọ fún mi yẹn ní ọ̀jẹ̀ mọ́ èmi ọmọ wọn bú yẹn èébú tó ti di gbàǹjo nígbà kó tó bú mi. ta ló kù tí wọn ò bú láyé nísinsìnyí bẹ́ẹ̀ bá tàbí ọsibítù ní sè èébú lẹ́gọ̀ọ́ àbá ń búra wọn. àtẹ̀pẹ̀ èpè gidi àwọn ìyá láyé èpè láàrin àwọn àfáà náà ni àmọ́ tẹ́ ẹ bá wu ọmọ kéwàá lájí àgbà ẹ wù àti láàrin wọn. ẹ rírí bàbá ti sọ owó ẹ kalẹ̀ ọmọ ìyá ni ẹ máa ṣe. àwa àdàbí ìyà àwa là á pàdé ara wa pé olóbì bẹ̀rù obìnrin yóò sì sọ ìhọ́nu ọkàn rẹ balẹ̀ pé ọmọ ìyá mi fún mi. bẹ́ẹ̀ yẹn bá jọ bí bẹ́ẹ̀ ń bọ̀ míì ó ní kí ni sáyì láyé. يجزي معلم الخير بكل حرف. àbáwọ̀ ọmọdùnú oníwàásù àgbáyé àáfàá mi ọlọ́run ń san àáfàá yóò máa san wọ́n lẹ́sàn-án ẹ̀san tí yóò máa san wọ́n bíkúlì hẹ́rìfìn pẹ̀lú gbogbo gbólóhùn kọ̀ọ̀kan táwọn ọmọ yìí ń bá ń pè. يخرج من فم تلاميذه. bí bá dé jáde lẹ́nu àwọn ọmọ tó kọ́ ń kéwù ó pàṣẹ àgbáyé tí wọ́n ti sori níwájú ọlọ́run náà. ẹ wá wo iye àwa tá à ń sọ̀rọ̀ láyé ẹ wo iye tí ń kọ̀yàn láyé nínú ọmọ kí wọ́n wà sí àgbáyé ọlọ́run ní kọ́ máa ṣe fàájì wọn lọ́nìí wọ́n máa gbádùn èmi ọlọ́run lọ́nìí lópin bàtọ́ ọmọ bá ti ń kéwù báyìí àáràfí kọ̀ọ̀kan ti ń jáde lẹ́nu orú gbogbo wa báyìí wọ́n sì kọmíṣàn rẹ̀ sì ń lọ pa owó sí àgbáyé ibi tó sùn sí. àbára fẹ́ báyìí náà sórí rí báyìí. لأن من كان له علم وفصاحة. torí pé ẹni abábò ní mímọ́ wà fasọ́ọ̀hà. tẹnu rẹ̀ tún wá mú bèrèbèrè ọ̀daràn yóò kékeré wí mẹ́yìn ó dùn ọjọ́ bẹ́ẹ̀ tí náà bàbá tó ń jòkó yìí ẹ bá gbé máìkì fún ọgbọ́n ọmọ kéwì nìsín gbogbo yín ọ̀gá kẹrin àbáwọn èèyàn jẹ́jẹ́ ni wọ́n èèyàn jẹ́jẹ́ àwọn làwọn náà wò tá a fi ṣe jẹ́ láti di èèyàn jẹ́jẹ́ apadà di èèyàn jẹ́jẹ́ nígbà táwọn owó fún un apadà di èèyàn jẹ́jẹ́. ó ní mímọ̀ ayé tó wá ń gbé kéwúkéwú dùn lẹ́nu ẹ̀. قد تعب معلمه. ẹ lọ́ọ́ dáàmà kọ́ni tá a bá mọ àdìmọ̀ àfáàrí ti wàhálà púpọ̀. ó mọ̀ sí àgbáyé oúnjẹ àárọ̀ aago 5 àbàbà aago 6 láti oúnjẹ bàbá wa ni wọ́n dìbò. ó kéré nu oúnjẹ tó wọ́n sí àgbáyé jẹ lóúnjẹ tí wọ́n dá tí èsì ènìyàn wọn lájọ jẹ àti bàbá aláṣẹ ó kéré àfi ní bá sá lọ nínú ní ìfì ní bá wọn jẹun. ní wọ́n bá ń sìn jẹ wọ́n kọ́ mẹ́ran wọ́n bá mẹ́ran wọ́n fẹ́ ájúwèé mẹ́ran wọ́n làáfà yìí ọwọ́ rẹ̀ làáfà yìí èmi wọ́n bá yìí wọ̀ alájọ́lù náà ẹran yìí wọ́n ní mẹ́ran alájì yóò tún mẹ́ran mi wọ́n fẹ́ ájúwèé àní ọ mẹ́ran ìwọ ni Buhari wò ó tó àwọn sì kàṣà ọmọ kí wùjọ́ wọn ni wọ́n na àmọ́ mọ́ ìtàgé èyí retí ẹlẹ́ẹ̀kẹta tí wọ́n yìí bọ́n wà sábà ẹ báyìí tó ní ájúwèé àní ọ mẹ́ran ìwọ làbí èmi kí ẹran tèmi nù. wọ́n bẹ̀rù àfáà wa yìí pẹ̀lú ọ̀wọ̀ àmọ́ tí ọjà wọ̀ bẹ̀rù púpọ̀ ní pé wọ́n ti ṣàwádọ́ mọ́ kò síbi àfáà mi lọ tọ́ yọmí lẹ̀ bàbá kúrọ̀ ẹ̀yà palójú àwọn tí ń jáde níbo ló ń wà sí àgbáyé lọ tọ́wọ́ ayọ̀ Buhari Musa lẹ̀ àyè iwájú sí ìlàyè mi bẹ́ẹ̀ yẹn jòkó ń bẹ̀ wọ́n lè èmi nìkan sì ni mo jòkó kì í ṣe pé ńgbà náà ẹ fún pọ̀ èmi nìkan ni wọ́n láyé iwájú. ọlọ́wọ́n bá ń kí àfáà mi. àmín fa awwalul ilmi murru. ẹni ọba tá a máa kọ́ jáde lónìí fa awwalul ilmi murru àkọ́kọ́ mímọ̀ láyé ó korò ó ju wọn lọ wọn nà ọ́ wọn bu ọ wọ́n ṣe gọ̀ báyìí ṣé bá ti pè fún ọ lónìí wọ́n lè gbé ọyá fa aṣọ rẹ ó fọ́n blára ìkorò ni. ayé ìmọ̀ àwọlù mọ̀lọ́ mẹ́sàkọ́tù. ìbẹ̀rẹ̀ kéwù ní títọ́wò ilé ni yóò sì korò yóò máa bẹ̀rẹ̀ ní wọ́n ti ná mọ́ gbogbo fúrọ́ rẹ̀ lọ́dà jẹ yìí fúrọ́ tiwa náà dára jẹ náà ká ń gbádùn ayé nísìnyí
لكن آخره أحلى من العسل ẹ̀yà dàbí ìyá ẹ̀sìn dájọ́. لكن آخره أحلى من العسل lẹ́yìn náà kọ́ra wọ́n ẹ̀lá nínú àzàn. àmọ́ gbẹ̀yìn kéwú bẹ́ẹ̀ bá mọ̀ tán ẹ̀rí láti ná irú rẹ̀ jù ní ẹ̀rí inú ìyá ń dùn inú bàbá sì ń dùn. àmọ́ bí ẹ̀kọ́ bẹ̀rẹ̀ wọ́n nà yín bí wọ́n gbà ní kò gbé bẹ́ẹ̀ àti pé fọ́ọ̀nù. àmọ́ bàtẹ́ kéwú ti ń ṣe gẹ́gẹ́ bí ìpínlẹ̀ arúgbáwá la gbé wá láti káyọ̀ kọ́ wá kébù lánàá bẹ̀rẹ̀ ẹ̀rí pé kálukú ń wò yìí kálukú wá lò kọ́lẹ̀ ló lè bẹ̀rẹ̀ ní ẹ̀yọ̀ gbọ́dọ̀ gbẹ̀rẹ̀ ọlọ́mọsàsọmọ mi rasaki náà báyìí ọlọ́mọsàsọmọ mi lukú náà báyìí ẹnìbẹ̀tẹ̀ lómi ẹ̀yin ni wọ́n ń wò tí wọ́n fi ń tọrọ àdúrà ni ẹni fi jọ jásí pé bàbá tó bímọ ọmọ sẹ́rí ilé tọmọ rẹ̀ mọ̀ wọlé kéwù ọmọ sẹ́rí ilé gan o tún wá fẹ́ lọ ilé kéwù ọwá lọ ilé kéwù tó ti gbé ẹ̀kọ́ lójú ìmọ̀ tiwọn tí wọ́n máa ń ní lọ ọ̀dọ̀ àwọn àdàbí yàrá. ففي العلم شهادة والسعادة nínú mímọ̀ tí wọ́n ìfúdá gbogbo èèyàn mọ̀ lónìí ní màlúbáríkà kí ni bẹ́ẹ̀ الشهادة àgbà certificate والسعادة a sì ṣe rírì. وأما القرآن àmọ́ kùránù tẹ wá kẹta ké fún yín lónìí ni. أتهزأ بالقرآن àbá ni mo fẹ́ bọ́ sọ̀rọ̀ ẹ̀wọ̀n tó ń bẹ́yìn lónìí èyí ṣe tó ń fi kùránù ṣe ẹ̀yẹ. ọlọ́lọ́mọ yẹn ní ó ké kùránù tí ọmọ ké mọ́ ẹ dáràn wájú ọlọ́jọ́ kìámà. ẹ̀kẹrin al-Qur'anu hujjatun laka aw alayka. alukurani níwájú ọlọ́jọ́ kìámà hujjatun laka ẹnu kọ́ jẹ́ kọ́ ọ̀rá ìwíjàre yìí lórí ẹ̀ áwọ̀ kọ́ wọn ó sì rá ìwíjàre yìí lórí rẹ̀ ipò kéwì àmọ́ kọ̀ rántí mọ́ tiẹ̀ bá ọ lónìí o sì ké njọ́ náà owó láwà níka bí èèkàn ẹ̀ sí gbogbo wa dá tẹ̀lé ọ. òun ló lè gbé òun ló lè gbé òhe òun ló lè gbé. àbẹ́ òun ló lè gbé àwọn ìyá wọ̀nyí àwọn amásọ ọmọ borí kan òfin kí òun rí njẹ́ òde nílò. àbẹ́ òun ló lè gbé òun ló lè gbé òhe òun ló lè gbé. ìtọ́sà àbítí dáwà kan ni ọwọ́ àṣẹnu bíbá wọn káwọn aláya jọ lọ́run sọ nílò sọ nílò ọlọ́run sọ nílò sọ nílò. ọlọ́run ló lè gbé òun ló lè gbé òhe òun ló lè gbé. Dáhànábì bọ́ọ̀lẹ̀ sọ́wọ́n ló lè gbé. Òun náà lọ́wájú alábàdì sáwọ́ níwàlẹ̀ sọ́wọ́n ló lè gbé. Pẹ̀lú tẹ ké Kùránì kan tẹ máa ké mọ́. Tá a sì jẹ màálù jọ́nà tẹ jẹ́ àjẹ màálù jífà. Gbogbo yín kẹran wájú ọlọ́run ẹ̀wù tá a lẹ́nu bá wọ̀ sányán ni àbẹ́tù ni ẹ̀ fi hàn wájú ọ̀jà mọ̀. أتهزأ بالقرآن Ṣé máa fi Kùránù ṣe èyẹ ni? هو آخر كتب سماوية Kíláàbọ̀ tó sọ̀kalẹ̀ láti sánmà, àmọ́ Kùránì lọ kàn yìí. والمعجزات نزلت على محمد Òun sì lárí ṣe mà tó sọ̀kalẹ̀ wá bá ní Muhammad. وهو يدل على صدقه Kùránù ní ń tọ́ka sí pé bẹ́ẹ̀ ni òdodo ni ìmí ọlọ́run mọ́ ọ̀rọ̀ nǹkan mi ń sẹ̀. ففي القرآن شفاء Ẹ̀yà máa wá ó ń ṣàdá lónìí inú Al-Qur'ani ṣìfáàù. أكرمك الله Ṣìfáàù ẹ̀rí ìsìnkú bẹ́ẹ̀. وفي دواهم Ìjọba ń sẹ́yìn wá ní ẹgbẹ́ lọ́dọ̀ mọ́mù wọ́n sì gbé àbújá rẹ̀ sórí abdulhakuna ilaha illa huwa nǹkan tí ń ṣe ó sì lọ́ọ̀lẹ̀ oògùn bẹ́ẹ̀. وفي قوة agbára bẹ̀rù Al-Qur'ani yàtọ̀ ságbára èyí tẹ́yìn wá káàkiri tẹ́ lọ ẹran lọ́rùn tẹ́ lọ ìkíní kan mọ́lẹ̀ tẹ́ fọ̀bẹ́ gbóná dúmọ̀ tó kó jágbàjàgbà wọn yẹn rárá agbára bẹ̀rù Al-Qur'ani bọ́ bá ti ké Kùránù tọ́ mọ́ tó ṣe ń tẹ̀lé ó sì lágbára. وفي كل ذي فن gbogbo ojúkọ̀nà mímọ̀ ní bẹ̀rù Al-Qur'ani òun ni ya tíra. هو نور الأبصار Kùránù yìí òun ni rí náà tá a fi rí náà òun ni mọ́lẹ̀ tá a máa fi rí náà. ولا طريق إلى الله سواه ọlọ́run ká tó lè gbà níwájú ọlọ́run tó o bá ti ní Kùránì tó o gba Kùránù gbọ́ ó lè níwájú ọlọ́run dé. ولا شيء أنفع للقلب ọ̀wá sí nǹkan kan tó lè jẹ́ àǹfààní fún ọkàn wa من قراءة القرآن tó ju ká máa ké Al-Kùránì lọ ẹ̀yin ọmọ ọ̀dọ́wọ́ yín
ẹ máa ké dáadáa kẹ́ ẹ máa tìláwà kódà ká máa tìláwà kùránù ọ̀dà púpọ̀ ju kọ̀ọ̀kan máa dùn ún lásán lọ máa tìláwà rẹ̀ ewé mẹ́ta ló lè ké baba sálámà ṣùgbọ́n àní ké tó fọwọ́ dá pàdé ọba tó ti lásìbọ̀ ọ̀la tó sì tó ké tó pàdé tó fọwọ́ dá máa ké bẹ́ẹ̀ ẹlòmíì bàbá ní ó kà lámúnásílá nísìnyí ní àwọn ìyá wọn tó jòkó ìpè ní ọ̀sẹ̀ nígbà wọn lọ mọ́kà wọn lálàyà ẹ máa sin náà dáadáa ó níbẹ̀ ni àwọn olè máa lo àṣàlát àwọn olè máa lo àṣàlát mo ní à ó tiẹ̀ ti páàsì wọn ní sẹ́yìn sin náà dáadáa torí mọ́kà rẹ bẹ́ẹ̀ ọdún bẹ́ẹ̀ ni a lè má lọ sí àṣàlát àwọn èèyàn tí ń wò gbé léyìí ẹ̀kẹ́ kúlé ayọ̀ ọlọ́gá fi rúnà ká gbọ́ ó kéré gbọ́ ó ní bisimilayi ramoni rahim kọ̀mọ́ kéésì ṣe báyìí bisimilayi ramoni rahim kí lóde kékeré náà bàbá tí ń ṣe tàbí wọlé ẹ̀ẹ́gbọ́n tí ń wọlé àmúnikẹ́ kí máa lọ kéèkàn mí ọ kúlé ayọ̀ ọlọ́gá fi rúnà bisimilayi ramoni rahim kúlé ayọ̀ ọlọ́gá fi rúnà láàbùdù máa ta àbùdù wàlá àǹtọ́m lákọ̀ọ́jà àtọ́m wọ́n fẹ́ ẹ mọ̀ gan ntọ́jà tí o tó ní mọ́kàlá. Qur'anun Majid. ọ̀nà àṣàlátù ìyá rẹ̀ kú òsì léwẹ̀ ọba lọ pé yàn wá lóko ná ní ilé kẹrìnlá lọ́hùn wọ́n wá hòhò ìyá rẹ̀ ó rí pọ̀ ọ̀rọ̀ àṣàlátù lọ. ọ̀nà àṣàlátù ìyá rẹ̀ wá kú òní kọ́ ká etí bùbá kó oró sọ hán pé ẹ bá ń pe ìyá kínní káà mẹ́ta ó fún mi mo fẹ́ wẹ̀ ìyá mi àmọ̀ pé èkú pé kan rẹ̀ sínú pálọ̀ ọ̀wẹ̀ á lọ pé ìyá kan wá láti ilé kẹrìndínlọ́gbọ̀n lọ́hùn àṣírí tí ń bẹ lára ìyá rẹ̀ àgbàtórì. àṣírí tí ń bẹ lára ìyá rẹ̀ àgbàtórì ẹnu tí wọn ò sì bò ó délé tán ọwọ́ ẹ̀ tán mo rí adó àti béèrè ọmọ sí ọlọ́mọ ti pa wa ná ọbẹ̀rẹ̀ ló yóò fásitì ìyá rẹ̀ ọlọ́mọ ti pa wa ní àṣebáwò èèyàn ti rí mo rí nǹkan lónìí alájà kìíní bẹ́ẹ̀ ni wọ́n ní wọ́n kú ibẹ̀ ṣe kanímọ̀ mo fẹ́ sọ fún wọn náà ni àṣọ ní tòkó lábíyá ó tó báyìí àṣírí ìyá rẹ̀ ni wọ́n tù ó sì ń la sàlátù ọmọdé wákà lọ wákà ni yóò lọ sí kò béèrè gbogbo kí lèèyàn rí ààwẹ̀ tó o jẹ nísìnyí ọlọ́run ló mọ iye tó o jẹ ọlọ́run ò sì bù ọ bàbá ti da pákó dé ọtán báyìí tiẹ̀ bá ọ. tá a da pákó dé ọtán bí tẹ́ wọ́n rù ọ̀rọ̀ ni wọ́n sì sin ọ wájú ilé ọkọ ẹni tiẹ̀ bá ọ bàbá ti pọ̀ ìdà tán. ó yẹ ààwẹ̀ tó o jẹ ǹjẹ́ ọ̀sán owó ní ẹ̀rín wọn náà mo sàárè nígbà tí owó ọ̀yà bá bà ọ́ táwọn ọmọ rẹ̀ ò lè gbọ́pọ̀ ń pa wọn ọkọ rẹ̀ ò lè gbọ́pọ̀ ń pè é ẹbí rẹ̀ kò lè gbọ́pọ̀ ń pè é àwọn ọ̀rẹ́ lẹ́gbẹ̀ẹ́ ni gbogbo ẹni tẹ́ jẹ́ àwẹ̀ tẹ́ ẹ̀sán òmìnira tó bàtà yìí ó tún dí láwọn gbèsè tó ọjẹ gbèsè àwẹ̀ fáá títí àwẹ̀ rẹ̀ sì tún wá gbèsè sì tún wá lọ bí oṣù bíi mẹ́jọ ọ̀wá san ọwọ́ àdìjọ yìí di ọwọ́ lọ́wọ́ kókè ní wọ̀wọ́ pósítọ́ọ̀mù sí bí wèrè àbá yára máa fi ṣe ọdún yìí wọ́n máa gbà tá a bá dé yìí di ọ́ di sàárè ló ti gbà ọlọ́run ní ìbùn yín bẹ́ẹ̀ bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ tẹ̀ ń ṣe menstruation irun tẹ̀ ẹ̀ bá kí gbogbo yín a máa bùn yín láwẹ̀ ẹ jẹ wá bí wọ́n sí ìyà ọlọ́run ó diwájú ọlọ́run kẹ́lẹ́ mi ò tó dá nǹkan mọ̀ ṣe rí ọdún ẹ̀rí mo ṣe wá sí ẹ̀ fún ìyàwó mi ni wàláyé tàbíláyé símọ́bìláyé òun náà mọ́ndé ní alamisi òun ò ní fílé ma wá ní wá ramadana tọrọmbá ní òdílẹ̀ à ń parí náwọ́ mú fún mọ́ndé wúlẹ̀ kọ́kọ́ sàáwẹ̀ tó jẹ ha sàárè ojú wa ò tó bó ti gbóná tó ìdí sèwọ́n má dáwọn gbẹnú ẹ̀ lọ bá mẹ́wọ̀n ayé tiwa náà lẹ́lẹ̀ ọwá lọ àṣàlátù ó bẹ̀rẹ̀ bó wọ́n ti wẹ̀ kú
báwọn afọ́ọ̀bá kọ yín ẹ̀yin ọ̀gbọ́dọ̀ bí wọ́n. now mísánà ẹ dábàá ẹ wo ojoojúmọ́ là ń kọrin wákà yìí ẹ kọ́ wa bó wọ́n ti wẹ̀ ẹ forí lẹ̀ lónìí orin ni láìláìlà kọ́lé fáwọn láìláìlà fáwọn láìláìlà lọ mọ́kà láìláìlà mọ́kà kọ́ lọ kíkà ni. Akúmi ọ̀sàlùwàdá olòsì yóò tún wá sí ẹsẹ̀ ẹwà lájà lágbàdá tù ẹsẹ̀ òsì lọ́tọ̀ ẹsẹ̀ ọkọ̀ mẹ́sẹ̀ òsì ọkọ̀ sí wọ́n á padà yá àlájọ bẹ́ẹ̀ ọlọ́run jẹ́ àwọn ọmọ tiẹ̀ gbàgbé mi kọ́ gbàgbé ìtumọ̀ ọmọ tí ó sẹ̀lọ̀ ẹwà yá lọ́sẹ̀ lọ́tọ̀. وكل ما بدون عين يعمل أعماله مردودة لا تقبل. ọkọ̀ bò wọ́n ti ń ṣe ni bọ́ọ̀ bá ti kọ́ gbogbo lédè èyí tó ń ṣe ọlọ́run ládàá padà fún ọ.